Ilé-Ifẹ̀. Gbogbo Ìmẹ̀kọ Ilé-Ifẹ̀. Ayáfẹ́. Ọkọ̀fẹ́. Ọmọfẹ́. Mo kí gbogbo Ìmẹ̀kọ. Abẹ́rẹ́ rò. Bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun. Mo kí gbogbo àwọn baálẹ̀ wa tó ti ń jókòó látàárọ̀. Ẹ má bínú pa pé ire tó wà lọ́nà òun ló jẹ́ afẹ́. Ire náà ní fò wá dá o. Mo kí gbogbo àwọn ìmáàmù wa àti members of Christian Association of Nigeria CAN. Mo kí àwọn ìyálọ́jà wa, bàbá lọ́jà wa, ẹgbẹ́ ọlọ́jà. Mo kí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àwọn nantas wà ń bí, kápẹ́ńtà wà ń bí, àtàkọ́tàkó. Mo ti rí àwọn hairdressers bí. Pátápátá ló pé síbí yìí o. Great Nigerian students. Great Nigerian students. Gbogbo Ìmẹ̀kọ owó yídà. Gbogbo Ìmẹ̀kọ owó yídà. Ẹ ṣé. You are a leader. You are a leader. You are a leader. You are a leader. Ẹ ṣé, ẹ ṣé. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo máa bá àwọn àgbàlagbà náà sọ̀rọ̀. Ṣùgbọ́n ìbò tó ń bọ̀ yìí, ó kọ́mọdé ó kàgbà. Ẹ̀yin youth tó wà bí kò sàlẹ́ta lọ́wọ́ yín o. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wà ní èmi gangan lórí rékọ̀. Ṣẹ́rí election tó ń bọ̀ yìí, ìbò alájọbí ni o. Nítorí ìgbà àkọ́kọ́ láti ìgbà tá a ti dá Ògùn State sílẹ̀ tí a máa lọ election tí a ní pín ìbò wa ní 2011 brọ́dà mi ọmọ Yewa tòótọ́ ọmọ Ìmẹ̀kọ tòótọ́ DNI believe òun ló jáde pẹ̀lú General Orin. Bẹ́ẹ̀ni. Ẹ rántí ìtàn yẹn. Ìṣẹ̀lẹ̀ pín ìbò wa yẹlẹyẹlẹ. Nígbà tó di 2015, DNI àti Akíọdúsì Sẹ́nẹ́tọ̀ Akíọdúsì láti Àwórì wọ́n tún pín ìbò wa yẹlẹyẹlẹ. Nígbà tó tún di 2019, DNI àti Triple A ṣe rántí wọ́n tún pín ìbò wa yẹlẹyẹlẹ. Ẹ jẹ́ ti ẹ̀rọ yín létí tí wọ́n bá ro ìbò DNI àti ìbò Triple A wọ́n bá papọ̀ ó yẹ ká ti di gómìnà. Ṣùgbọ́n Ọlọ́run wá bá wa ṣe, ẹ bá mi yọ̀bọ̀ ànábì. Ẹ bá gbúrò tó bí. Lọ́sẹ̀ yìí,
Ogun West ẹ máa gbọ́ láti Ọ̀tà dé Àgbárá dé Ìgbẹ́sà dé Ìpókíá dé Adó-Odò dé Ìlaró Ìmáṣàyí Ayétòrò Ìjòwú Ìgbógílà Ọ̀tádá Oko Ìhúnbẹ́ Ọ̀bádà Ìdíẹ̀mẹ́ Ìlara ó wá parí sí kápítà ẹnìkan péré làwọn múlẹ̀ BOT àrùn tó ń bá wa jà tẹ́lẹ̀ wọ́n wá parí ẹ̀ sọ́hùn. Àwọn tí Rẹ́mọ wọ́n wá pínra wọn. Ẹnì kìíní ó wá láti ibẹ̀. Ẹnì kejì ó wá láti ibẹ̀. Sọ̀rọ̀ yẹ́yẹ́ yín. Àwọn ló fẹ́ pínra wọn, àwa wá ṣera wa lóṣùṣù ọwọ́. Ẹ mọ̀ pé òṣùṣù ọwọ́ ò ṣeé ṣe. Kí wá sọ kọ́kọ́ fún yín. Ẹ̀yin youth ni mò ń ránṣẹ́ yìí o. Àwọn kan ti wá kóra wọn jọ tí wọ́n pera wọn lọ́mọ ọkọ ṣùgbọ́n tí wọ́n ní ìta làwọn fẹ́ ṣe. A ní gbé wọn ṣépè o. Alájọbí máa dá. Ẹjọ́ pé wọ́n ṣe èpè alájọbí ẹ̀ka. Ìbò tó máa bì 100% a máa bì fún Yewa Awori nítorí ìyà yẹn tó gé. Ẹ wo títí Ìlara dé Ìláṣẹ̀ láti ìgbà tí Sẹ́nétọ̀ Ìbíkúnlé Amósùn ti ṣe títì yẹn ìjọba tó take over àwọn kan kẹ̀yìn sí wa ni. Kí ni ọ̀bọ fi sórí tí náà kí o ṣe wọ́n wá máa sọ fún wa wá máa fọwọ́ rẹ̀ wá mú. Bí ó ti sọ̀rọ̀ àánú rẹ̀ ayé òní mú ẹ̀sìn. Ẹ máa gbọ́ ìmẹ̀kọ́ ọmọ kan nìyí o. Ẹ jẹ́ ìran yín létí. Ó ṣe ọdún 3 àbọ̀. Kò sí kọmíṣánná láti lè fún o. Ẹ pariwo títí. Ìgbà tí election wá ń bọ̀, wọ́n wá ń fún yín ní ipò àbòsí. Ẹ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹni wọ́n ti lulẹ̀. Wọ́n wá lọ gbé àwọn kéréje kọmíṣánná tí ò yẹ yín nítorí ìmẹ̀kọ yìí. Ṣé bíbí ni Celestial City? Capital of Celestial in the whole world. Wọ́n ń fọwọ́ rẹ̀ wá mú. Ó ní àlẹ́ èèyàn. Ẹ jẹ́ ìran yín létí o. Ṣé ẹ rántí nǹkan tó ṣe fún GNI? Ẹ má gbàgbé o, ọmọ ọkọ ni yín máa dẹ̀ sọ bí. GNI ẹ mọ nǹkan tó fẹ́ jáde fún o. Wọ́n fọwọ́ rẹ̀ mú ni. Wọ́n ní kó lọ jókòó. Ilẹ̀ kan kọ ìyà yẹn. Ẹ kọ́ àbẹ́ mi kọ́. Ibi tí ọlọ́ tó fẹ́ gbé ọlọ́wọ́ agbẹ̀dẹ́bẹ̀.